Barrister gbogbo ọmọ Ìbàdàn tó fún Ọlọ́run Ìbàdàn tí Ayinde Barrister bá wà láyé ó nípa tó máa kọ́ ẹ̀gbọ́n gbogbo olórin lórí bó ṣe ń kọrin Ayinde Barrister tó bá wà ní agbo nígbà tí owó ò tí ì dé ó ní bó ṣe ń kọrin nígbà tí owó dé ó ní bó ṣe ń kọrin nígbà tí owó ò tí ì dé ẹni ò Ayinde Barrister bá onílù ẹ̀yin bá mi sọ fún wọn kán lùlù aláàjì ẹ pé síkúrò Ayinde Barrister. Lọ́wọ́ yìí Dr. síkúrò Ayinde Barrister ọmọ Agbájélọ́lá àwọn olórúkà báyìí wọ́n dẹ̀ nígbàgbọ́ wípé pẹ̀lú ìyọ̀dọ̀ Ọlọ́run ẹ̀ gbádùn orin ọ̀run káàkiri Dr. síkúrò Ayinde Barrister. Àwùjọ bíi láì nínú ṣẹ́tàbí ìròyìn bísímì láàyè ràmọ́ ní ìròyìn. Ẹ̀gbọ́n bóyá Barrister ẹnìkan ṣe Barrister bá sani ọmọ tó bá ní bàbá àwọn ọ̀la Ìbàdàn ọ̀rọ̀pọ̀ ọ̀nì tó ní bàbá àwọn lọ́wọ́lọ́wọ́ bàbá màmá wà fún lẹ́sìn ọ̀rọ̀ yìí sùúrù ọmọ wọn sùúrù ọ̀sọ̀ mi o. Barrister ní lóko ẹ̀gbọ́n ẹ mọ̀ pé òun ni Mr. Fuji nǹkan tẹ́ bá gbọ́ ní pàtí mi ní agbo Barrister omele náà máa kọ́kọ́ wọn gbọ́ ẹni bàbá wa mi dé lọ́dọ̀ ò bá mi Ayinde omele a máa dún kọ́kọ́kọ́ ìyá àlùfáà máa ń sọ òun bọ̀ lọ́nà alámọ̀ wọn ṣe káwọn bá Ayinde ẹni lò. Kọ́rẹ́nsì sọ fún wọn kọ́ lùlù Barrister wọ́n sínú ayé rí o Barrister lélẹ́yìí o alámọ̀ àwọn aṣọ báwo báyìí gbẹdẹ ọmọ àwọn aṣọ báyìí gbẹdẹ ọmọ àwọn aṣọ báwo báyìí gbẹdẹ ilé bí orin bá bá gun Barrister ẹ bá gbọ́ agbára kẹrẹkẹ lákẹrẹkẹ lákẹrẹkẹ lákàtọ abẹ́rẹ́kùnlẹ̀ ọmọ gbọ́dọ̀ bàbá madu. Thank you very much kábíyèsí o. Látàrọ̀ àníkẹ́ lùlù ẹ̀gbọ́n olórin kan náà wà ọmọ Barrister ni K1 the ultimate nígbà tí ò tí ì lówó lọ́wọ́ ní bó ṣe kọrin ọmọ gbọ́ pẹ́pẹ́ jẹ́gẹ́ pẹ̀lú àtẹ́wọ́ nígbà tí owó dé lọ́wọ́ K1 the ultimate sà àìsàn ẹ̀pẹ́ olórin mẹ́ta náà ni màá ṣe. K1 the ultimate. Thank you. 1 million ló wẹ̀ ń ṣe ní ọ̀sán wẹ̀ ń ṣe fún lọ́lẹ́ máa pẹ́ lẹ́rẹ́ sọ ti sanwó ọ̀sán wẹ̀ ń ṣe náà. K1 the ultimate Alhaji King Wasiu Ayinde Marshal ẹjọ́ bá ní fún ọ ní àtẹ́wọ́. Wasiu Ayinde ọba ní bó ṣe ń kọrin títí ẹ̀ torí owó ti dé nígbà tí owó ò tí ì dé ló kọ eré wa pẹ̀lẹ́gẹ̀ nísìnyí ẹ máa wọ bó ṣe máa kọrin wọ́ọ́ gẹ́gẹ́ play. Ẹwà tọ́lá mi tí mo ra ní ìtàló alóbìnrin agolówó ẹ̀ ẹwà bàtà sọrí ọ̀rọ̀ ẹwà bàtà sọrí bẹ́ẹ̀ náà lè kùsì mo kì í bàbá wa láti Ọ̀yọ́ mo kì í kì í ààrẹ bí. Àwọn alágbó bàbá wọn nígbàdàn kábíyèsí mo kì í. Sọ gbogbo ilé tó kọ́ á nígbà tí mo kọ́ lẹ́ni tó wà níjẹ̀bú àwọn oníwèé ìròyìn wọ́n wá bá mi o wọ́n ní kí ni mo fi ṣíkẹ́ẹ̀tì lómi mo ní ní ọmọ bàbá náà rọ òṣèlú mọ́ àwọn ìyàwó mi lọ́wọ́.
ìbọ́dọ̀ tó mo fi ṣíkẹ́tì lórí àgbà Suzy ice. Gbogbo ọmọ Ìbàdàn ni màá ṣe ẹ bá mi pẹ́ ọmọ lápálá Obesere. Má pè òkòkò oríkò ọmọ alágbára alásàkásà ojúlọ ọmọ Ìbàdàn ọmọ alẹ́ jáláruru Obesere ẹ̀sẹ̀ alátẹ̀wọ̀ tiẹ̀. Ìlú lágbàá tàbí yá gbàdà. Thank you very much. Thank you. I love you. Mabumi Yaba, Mabumi, Kini Ọlọ́ba, Yọlọ́ba, oníkẹ̀kẹ́ rọra dùkẹ́, oníkẹ̀kẹ́, oya Mabumi, Mabumi. Alábòsí ọ̀dàgẹ́lẹ́ àgàsùwọ̀bà ní ọ̀rẹ́ lẹ́pì. Aláboyún ìlú ibà lífù. Aláboyún alábòsí ọ̀dàgẹ́lẹ́ àgàsùwọ̀bà ní ọ̀rẹ́ lẹ́pì. Mabumi Yaba, Mabumi, Kini Ọlọ́ba, Kìkì Bẹ́lí, Kini Ọlọ́ba, Kini Ọlọ́ba, Kini Ọlọ́ba, Kìkì Bẹ́lí. Nígbàdàn lẹ́wà, ọmọ òṣèbá bínú, à ń jọba nílé Olúyọ̀lé o. Ìwé yẹn ò ṣẹlẹ̀ rí àti ìjọba ní Ìbàdàn èyí tó ṣe ojú mi ò lè pè jẹ́ irú Ládọjà àwọn òòrì yẹn rí láíláí ọmọ jáde wọ̀lú ó pẹ́ o ọba jáde wọ̀lú ó pẹ́ Ọládọjà tó ń jẹ́ àṣìdì ọba jáde wọ̀lú ó pẹ́ ọ̀rọ̀ bí ẹkùn mò ń mọ́lú. Bí ẹ ṣe gbogbo ní wá ìgbìmọ̀ rẹ̀ lágbàgbà bàbá mi sẹ́ ọmọ Ládọjà Adéwọ̀lú ọmọ òkè Ìbàdàn Adéwọ̀lú ọmọ òkè Ládọjà rẹ̀ Adéwọ̀lú síwájú ìwọlé ọmọ òkè Adéwọ̀lú.
yá sí àlùmọ́ríkà wá dé wọ́n ti wá gbọ́ wọ́n ti mọ̀ wá lélẹ̀. ẹgbẹ́ akọrin ti ṣe fún bàbá Ládọjà kálejò Ládọjà ó yàtọ̀ sáwọn yamayama àwọn ọba lọ́sọ̀ Ládọjà ó yàtọ̀ sáwọn gàrí ẹ̀wà àwọn pàǹtí ẹ̀wà Ládọjà ògbó ó ṣe sílẹ̀bọ̀ ó tún ṣe gọ́ọ̀nà ó tún wá dọ̀bá lẹ́yìn Ládọjà Adéwọ̀lú Ládọjà ó yàtọ̀ sáwọn gàrí ẹ̀wà sáwọn èèyàn lásán àwọn ìranù àwọn aṣojú ìmọ̀ Ládọjà ògbó Ládọjà ó yàtọ̀ sáwọn èèyàn lásán àwọn pàǹtí ẹ̀wà àwọn ìranù àwọn aṣojú ìmọ̀ ẹ wo Ládọjà ọba tó dúró ọba tó fi ọba tó lẹ́nu ọba tó tún kàwé ó tún ṣe sínétọ̀ ó tún ṣe gọ́ọ̀nà wọ́n bá yàn lọ́wọ́ ẹ̀ ó tún gbà padà Ládọjà ògo ó ṣe sínétọ̀ ó tún ṣe gọ́ọ̀nà ó ṣe sínétọ̀ ó tún ṣe gọ́ọ̀nà ó tún wá jẹ́ lídà ṣé wọ́n ní bọ́ ní ẹ̀rọ Ládọjà ó ṣe gọ́ọ̀nà ó tún ṣe sínétọ̀ ẹ̀rọ bá tó dúró ó dúró tán ọba tó tán ọba tó wá tán lórí ọba tó yẹ Ládọjà ògo. Ọmọ wọn yàtọ̀ sáwọn parí ẹ̀wà àwọn èrè àwọn ìranù kọ́rẹ́nsì ebi náà la pèsè àwùwà àpèsè ọmọ ẹ̀dẹ̀ fẹ́mi láyà o mo lè gbà tẹ́fẹ́ bá ṣẹ́mi àmà torí wèrè láti wò wèrè. Ọmọ wèrè láti wò wèrè. Ọmọ wèrè láti wò wèrè. Ẹlẹ́fẹ́ mi láyà kò lè gbà. Tẹ́fẹ́ bá ṣẹ́ mi àmà jà. Tẹ́fẹ́ gbẹ̀gbẹ̀ mi àmà. Tẹ́fẹ́ tà fún mi o. Ẹ wò wèrè láti wò wèrè. Wèrè láti wò wèrè. Wèrè láti wò wèrè. Ẹ wo ẹlẹ́fẹ́ mi láyà mi ò ní sọ̀rọ̀ ṣùgbọ́n tẹ́fẹ́ bá ṣẹ́ mi àmà àjà tẹ́fẹ́ bá ṣẹ́ mi torí pé wèrè láti wò wèrè. Wèrè láti wò wèrè. Wèrè láti wò wèrè. Ládọjà Ládọjà. Ó tí ó ṣẹlẹ̀ yìí nínú Olúyọ̀lé o ọba bí Ládọjà àwa ò rí ọba bí Ládọjà àwa ò rí àbìrì wọn kó àwọn jọ lọ́rọ̀ kan wà. Olúwa ò fẹ́ ní ẹkún wọn wọ́n kó àwọn jọ púpọ̀púpọ̀. Olúwa sọ̀rọ̀ ọ̀rẹ́ ti dá Ládọjà aráalé ó wà ń bẹ̀. Gbogbo ọlọ́gbẹ̀gbẹ̀ ọlọ́pọ̀ kan. Nítorí lọ ní bàbá wọn tí ó bá jẹ̀rẹ̀. Ó ń la bí amọ́ tó gbanigbani.